wá ń jáde wá láti kóòtù. Sorry. Àwọn èèyàn wá ẹ̀ṣẹ̀ ń jáde wá láti kóòtù ní báyìí. Àwọn Yorùbá nation lélẹ̀ tí wọ́n ṣẹ̀ ń jáde láti inú court lónìí, so gbogbo wọn ni ẹ̀wò tí wọ́n jáde ní ìkọ̀ọ̀kan yẹn. Gbogbo àwọn ènìyàn tí ó represent gbogbo ìpínlẹ̀ tó wà nílẹ̀ Yorùbá, ìpínlẹ̀ Èkó, ìpínlẹ̀ Ondo, ìpínlẹ̀ Èkìtì, ìpínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ Kwara, ìpínlẹ̀ Kogi, gbogbo wọn ni wọ́n ń jáde tí wọ́n ń bọ̀ ní kọ̀ọ̀kan yẹn láti inú court ní Federal High Court nílùú Adó Èkìtì lónìí. Ẹ ṣé o. Sharp ni. Àwọn èèyàn wa ló ń jáde bọ̀ yìí o. Wọ́n ń jáde bọ̀ láti Federal High Court Adó Èkìtì. Gbogbo alárí nǹkan tó ṣẹlẹ̀ nínú court àti sue federal government and federal government wọn wà represented in B a pè attorney general as a defendant a dẹ̀ pé INEC láti wá defend wọn dẹ̀ sí B ṣùgbọ́n nǹkan kan tínú wa dùn sí òun ni pé adájọ́ ó ti gba kéèsì náà wọ́n ti gbà wọlé wọ́n dẹ̀ ti adjourn case. Yorùbá nation. Wọ́n dẹ̀ ti adjourn case di 2 weeks time. May 11. Ẹjọ́ òní rẹ̀ wá. A ní jẹ́ kó sú wa ni. Àṣẹ wà. A dẹ̀ máa continue láti máa sọ̀rọ̀ ni ṣùgbọ́n mo fẹ́ bẹ̀ wá lẹ́ẹ̀kan sí. Ẹ rí i pé wọ́n ní oko ẹyẹ inú ló wà. A fẹ́ jàgídíjàgan. A ti sọ pé Yorùbá people were the most intellectual, civilized people on the planet Earth. Kò sí any other race tó wà civilized as us, and what we have said is that a fẹ́ lo ọpọlọ wa láti gba nǹkan tá a fẹ́, àwa láti bá wọn jà. Ẹni tó bá fẹ́ gbébọn kan gbébọn tiwa, ṣùgbọ́n àwa ti mọ̀ pé kò sí nǹkan kan tá gbé wá. We will keep insisting and we will get what we want by the grace of God. Amen. Lílọ là ń lọ. Ilé ọmọ Ìbọmọ lẹ́rù. tó ẹjọ́ ẹ má jẹ́ kó rẹ̀ wá. Ìyà yìí tó Jésù kò bá wa lára mu. Yorùbá nation. Yorùbá nation. Yorùbá nation. Kò sí nǹkan kan bẹ́ẹ̀, bẹ́ẹ̀ ni àwọn èèyàn ní bẹ́ẹ̀ ni. Àwọn ọlọ́pàá tó dúró èèyàn wa ni wọ́n bẹ́ẹ̀ ni. Sọ́jà tó wà ń bí èèyàn wa ni wọ́n bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ yẹn bá yìnbọn sí wa kò ní dẹ́rẹ́ òun tí èèyàn jáde láyé bẹ́ẹ̀ ni.